النبي الأذان بين والإعراب بين وبينهما أمور مشتبهات. ìwọ́n fojú hàn ìrújú wa bẹ láàrin ìdílé kejì wọn gbogbo tó bá ti fẹ́ rújú lẹ́sìn káàkiri rẹ̀ àyẹ̀dú rẹ̀ má jẹ́ kí ọjà nǹkan sí. ọ̀rọ̀ tí àfàwà ṣéèkì àrùsùkúná sọ sẹ́ẹ̀rí pọ́blẹ́mù ta ní social media àwọn èèyàn ọmọ àyàkọ̀rọ̀ nílé àtọ̀rọ̀ gbangba. nípa tí wọ́n ní ọ̀rọ̀jì wa Abdulwasi sọ ọ̀rọ̀ ní máa ń dọ̀rùn ló fi jáde pé ẹnu tó bá gbéyàn lè láàmú fífi tàn sí ẹnu lè gbéyàn sọ̀rọ̀ èyí ò mìíràn kó mìíràn ẹ̀ ọ̀tọ̀ ní téèyàn mìíràn ọ̀tọ̀ ní tẹnu gbéyàn sọ̀rọ̀. nípa yìí pé láti ṣètò àwọn àfáàsì bí kan káwọn àfáàpamọ́ àgànnù síbí tí wọ́n wá ń gbé káàkiri wọn sí àgbọ̀nà àti àdọ́bí àwa náà ń bọ̀ wá yìí pé sẹ́ẹ̀kù lọ́wọ́ ni àrẹ́jì Abdulwasi ọmọ àfáà ni wọn àrẹ́jì olùyí sọ́ọ̀tì àfáà láéláé àpọ̀ àfọ̀n láti gbé kan. ìyá kú àyè náà rí ìyá mi kú kí ló sọ fún mi pé bí ọmọ ìyá mi wọlé lè kó níwájú àti bó ti dọ́rọ̀ lọ́hùn tó ẹ̀mí ò kó pé ìwọ ìdí àfa kéèyàn ọmọ rírì àfa kéèyàn ọmọ rírì ẹ̀sìn lọ́fà kálá yí orí ìyá wọn kọlẹ̀ kọ́ máa sábọ̀ àjọ mi lẹ́kọ̀ọ́. èyí lọ́dọ̀ olówó kan ló làbọ́dọ̀ olóṣèlú bí ọjọ́ oníyìí gbọ́dọ̀ mí sí ẹ̀ màá tà bẹ́ẹ̀ kára o. àmọ́ rírì àfọ́ àrírí ẹ̀sìn yìí pé wọ́n bá ṣe iná bá wọn lọ ìkẹyà mi nínú ìbànújẹ́ sẹ́ńtọ́ adúlé lẹ́rù yóò yí sọ́ọ̀tì àwọn àpá láíláí kò lè rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ táwọn èèyàn gbé ká tí wọ́n sì bínú kọ́lọ̀ lọ́n tó dá wa dá àwọn èèyàn sì wọ̀ wọ̀ bọ̀ yìí èèyàn lè sìn àgbọ̀n kò rí bẹ́ẹ̀ ní àwọn èèyàn kan gbọ́dọ̀ wọ́n yé nìsí bẹ́ẹ̀ bá yóò bá ti wá gbọ́ èèyàn yìí mo rí èmi alájẹ mọ́ lọ lórí àwọn ilé ọba yìí lọ lórí àwọn bàbá ilé àkọ́ kẹ́kẹ́ lọ nínú ọmọ táàdì ẹ̀dùn iṣẹ́ ìyá ayé ni ẹgbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá sì ń gbọ́ tẹ̀ bí ìdákẹ́ mọ́ bí inú èmi. Bàbá àwọn òkàwé ṣùgbọ́n àwọn tó kà wà láàrin wa àwọn ọ̀dẹ̀ nìkan wọ́n ní kò sí wọ́n ní there is no ignorance in law admittance of guilt òun ní kéèyàn sọ pé ok ẹ bá bẹ̀rẹ̀ kò lè ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ kò sí reason fún tí o bá ti sí reason fún ní tí o sí reason fún yìí tí o bá admit ẹ pé torí náà ẹ má bẹ̀rẹ̀ this admittance of guilt kò sí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlọ́ àwọn èèyàn wọn ń tọ́ ẹ tó bá wẹ́ nìbọ̀dì kó máa gbé ó ń gbé látàrí àpò ààrẹ. Bàbá ẹ̀fọ́ mẹ́bídẹ́sì ní jáde gbà yẹn. Ẹlẹ́yà máa ṣe bíjà òyà mi lọ. Ẹlẹ́yà máa ṣe bíjà òyà mi lọ. Ìjọba fẹ́ẹ́ ní ọ̀rọ̀ social media ó lágbára pípọ̀ ọ̀rọ̀ social media ó lágbára pípọ̀ ó lágbára pípọ̀ tó ọ̀rọ̀ tó bá dé ìjọ ọ̀nà ilé ẹ̀dá kùtùrọ̀ ọ̀dọ́ gbogbo àtàrí bọ́ọ̀lù pàápàá jùlọ àtàbá wà lọ́dọ̀ àwọn èèyàn ńlá ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá sọ láàrin èèyàn mẹ́ta mẹ́rin tí ń sọ̀rọ̀ ọ yàtọ̀ fọ́rọ̀ tí mo ti pé máikrófóònù yìí gbogbo ẹ̀ka ni máikrófóònù síta o fọ́rọ̀ wọn dàpọ̀ wọ́n sàkóso owó wa ìdàpọ̀ sí náà nàmá lọ́kùnrin lóbi ní sàlámù láyé àlékún warahmatullahi wabarakatuh. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa.
الله خير عما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون أن يذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه ودينني برحمتك في عبادك الصالحين. رب أعوذني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أرني على صدقي وأرني مخرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. إن دين محمد صلى الله عليه وسلم وكتابه ومكيلا وكتابه ومكيلا. títóbi Ọlọ́run Allahu Akbar. láàrin ìṣẹ́jú díẹ̀ ọ̀rọ̀ nípa ikú. Ikú ìkàkà tó tóbi ni. Ọ̀hún sì ní dánù kan ṣoṣo tọ́nà mú dání tóbi ju gbogbo ẹ̀dá lọ. Gbogbo ọ̀run tẹ̀yàn bá wù kọjá láyé. Àbí tó òwúgbó tó láyé ikú lọ́wọ́ fi kọ́kà rẹ̀. Àfikú àfikọ́ńkò olówó. Àfikú àfikọ́ńkò ọlọ́lá. Ọlọ́run àfikú àfikọ́ńkà gbogbo ẹni bá jọba lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni ó fi kú kọ́ńkà bá ẹnìkan ọ̀bọ lọ́wọ́ kú. Tálíkò ó kú. Ẹni tí ò ní ó kú. Gbogbo alálọ́dọ̀ Ọlọ́run. فهو الخير فوق عباده. Àwọn àfáà wa ní nǹkan márùn-ún tọ́lá wọn bá pè ní mùsíbà. Bàbá àdúgbò ní fẹ́ẹ́ bọ́ọ̀tù ẹ̀ fún wa. Báyìí láti ní ara wọn láyé wọn lánà gbogbo àná kò. بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة. Àwọn kan dájú pé أصابتهم مصيبة. Àwọn tí wà mùsíbà tábùrú bá bá Ọlọ́run fúnra ẹ̀ ló pe kú ní mùsíbà. Ọlọ́run náà mọ̀ pé ikú ò yí sí. Ọwọ́ ní mùsíbà márùn-ún yìí. Ọwọ́ á fún wa ní solúsàn lẹ́yìn. Nínú àwọn mùsíbà ìtọ́ àbáfẹ́ ọba wa kò á fún wa solúsàn yọ̀ kan. Ó fún wa solúsàn yìí pé من الخوف
bẹ́ẹ̀ bá bá ọ̀tọ̀ bá fẹ́ kẹ́kọ̀ọ́ ọkọ̀ ọmọ ọlọ́run solution. والجوع bẹ́ẹ̀ bá ọ̀tọ̀ bá fẹ́ bí ọkọ̀ ọmọ ọlọ́run solution wa. solution ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ ọkọ̀ ọmọ solution ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ ọkọ̀ ọmọ súrà kan náà ni ọlọ́run tó bá fẹ́ bí ọkọ̀ tẹ̀ fẹ́ lu ọkọ̀. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من ẹ̀rọ nípa méjì ò ní pọ̀ ó fún aṣojú méjì. ونقص من الأموال ọlọ́run ní láti mìíràn àmọ́ tó o bá ń ṣọ́ọ̀tì tó o fẹ́ lákòjọ والثمرات àbí nǹkan èso rẹ̀ jóná ọ̀fẹ́ jóná máa ó mú solúsà rẹ̀ wá kí ni solúsà ọlọ́run bàbá tó ní استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. òní sọ́ọ̀tì mọ́ tó o bá ń ṣe ń sìnkì fáàrù nǹkan ọkọ rẹ tí yóò ní jóná mọ́ inú mùsíbà márùn. wàlẹ̀ ọwọ́ àti ilé ẹ̀rí wàlẹ̀ áfíìsì ọwọ́ ní kí ló sàfẹ́kọ̀ọ́ ẹ̀rí kọ́ áfíìsì solution. èyí tó bá solution wá tá a fi wá fún yẹn láti fi bá ní nǹkan ó dé jà kí láàzì. ẹni tí bá pe ọ̀sà fún mi ọ̀rọ̀ wa sọ yìí pé. kúlí kúlí. iná limọ́ tàlẹ́sí dábìrúnà mi ní ọba ìnáwó mọ́lákìkú. ọlọ́ni sọ fún wa wà lẹ́nu sọ fún wa o. iná limọ́ tàlẹ́sí dábìrúnà mi ní ọba. ọlọ́ni tẹ ẹrí kú tẹ sá fún tẹlẹ fẹ́ fún ẹ̀fẹ́ kú ẹ̀ sáà bí. àìná mọ́lákìkú. ọlọ́ni ẹ̀ pàdé kú. o lè sá fún kú ètò òní ṣe ni pé kọ́ padà lọ́dẹ kú. ṣé wàá ní bí kú ṣe rí mu ètò sọ̀kalẹ̀ wá sí. ikú tó lágbára jù tí wọ́n bá Yorùbá gbé ní Yorùbá sọ pé ẹ kó yà bí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ báyìí wọ́n ní ẹ kó yà òyàwó wa oríṣiríṣi àwọn onímọ̀ gbà pé òyà ìbànújẹ́ kan ní tí hẹ́ẹ̀dì tọ́ba lùsì èèyàn rẹ nínú ẹni kéèyàn lùsì ọ̀rẹ́ tó fẹ́ràn nínú ẹni kéèyàn lùsì ọmọ nínú ẹni kéèyàn lùsì àwọn òbí rẹ tẹ́ a bá lùsì ọ̀rẹ́ tó fẹ́ràn nígbà míì yóò dàbí pé ayé fẹ́ parẹ́ lójú rẹ ọlọ́ọ̀ni confidence yẹn o àmọ́ àwọn òbí mo lè dá yìí sí máa ṣá pẹ̀lú lágbájá tó lọ yìí. Bọ́lá yóò fẹ́ mi fi fúrú ẹ̀ ló sábẹ́ Muhammad. Níjọ́ wọn pàṣẹ yìí náà ń ṣàṣọ́rò. Bí Mani Ànẹ́bí ṣe tó, òòyà sẹ́yìn náà ń ṣàyàn, wọ́n fẹ́ mú Ànẹ́bí sì sọ. Ánsẹ̀ ọ̀kan ni wọ́n pa o. Ànẹ́bí wa ní ánsẹ̀ ọ̀kan tẹ́ pa ìṣẹ́bìtì nípa bí. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به. Ọlọ́run kò ti ká níbi rárá, Ọlọ́run kò ọmọ gbẹ̀san. Ìyá akọ́jú kọ̀ ọba fẹ́ gbẹ̀san, irú gbèdé tí wọ́n pa lọ́dọ̀ rẹ̀ náà ló mú lọ́dọ̀ wọn. ولئن صبرتم لهو خير للصابرين. Làwọn àìrú ìsọ̀bìrì. Ọlọ́run ní sùúrù dá sẹ́ni tó bá lè ṣe sùúrù. واصبر. Ọlọ́run ní tẹ̀ fún ọ nípa tí lè tẹ̀ pé ọ. Fásbírí ibi ọ̀rọ̀ àmì sàdé ìṣúrù ni ó ṣe. وما صبرك إلا بالله. Òyìn ọ̀rẹ́ ọ̀yà ọ̀rá ìrẹ́yà lókìkì lọ́fà. Bẹ́ẹ̀ ni lọ tí Ànábì Musa ìgbà tí fèrè hàn tí wọ́n wọ sẹ́fún yìí kó wọ́n bí ọmọ kan. Ọmọ tí wọ́n fẹ́ bí nínú ọ̀pọ̀ láyé lọ́wọ́ rẹ̀. Òun sì ń jẹ́jọba ń jẹ́ president ọba ni. Ọba ni gbogbo ọmọ tí wọ́n bá jókòó ní wọ́n máa pa. Gbogbo yìí tó bá jókòó ní ẹnu fílẹ̀ ń gbèdé kọ̀ọ̀kan kọ́ ọba ọ̀gbẹ́ni tí gbèdé kọ̀ọ̀kan ni wọ́n pa ọba kan lẹ́bi Musa. Nínú wa bí Musa ìlú wa bàyà Musa lọ́kùnrin ọlọ́wọ́ sọ fún ya Musa. Ọlọ́run ní ọmọ yìí ká àkótí. Gbé e sínú àkótí kọ́ wa lọ sọ́sọ́dọ̀. Ọmọ bọ́ọ̀lù ọmọjọ́ kan kó wọlé àkótí. ولا تخافي ولا تحزني
ṣe. Ó ti dá àkàwò rẹpẹtẹ láyé. La ilaha illallah. Ọlọ́run wọn ló ṣe bẹ́ẹ̀. Wọ́n bá yà. Bí wọ́n là ta sàní. Wọ́n jẹ́ rọ́pò òṣùwọ̀rọ̀ banújẹ́. Iná dùn ilé igi wájà ìlú Bínálì Mùrúsálì. Ọlọ́run sọ sọ mi. Ọlọ́run ní dá padà fún ọ. Wájà ìlú Bínálì Mùrúsálì. Ọlọ́run ní máa dá padà sọ̀rọ̀ kókò lónìí. Kèétí di òjíṣẹ́ kèétí prọfẹ̀tì wà dá padà lójíṣẹ́ fún ọ. Ìyá Musa nígbà tó wá sọ Musa tọ́ka bójú ọwọ́ agbé Musa sọ mi. Ibi mo fẹ́ ló ń bẹ́ẹ̀. Ayà yẹn kú àmàlọ́dọ̀ ojú ayà. Wàádùn mi Musa Bàlìgá. Ọlọ́run ní kò ṣe bẹ́ẹ̀. Wà á sì bá a. Wàádùn mi Musa Bàlìgá. Ẹ̀mí ẹ̀ pàmìdé. Ẹ̀mí ìyá Musa wá pa sóko inú rẹ̀ wá bàjẹ́ kékeré inú kí mo ṣe yìí. Ọlọ́run ní ìbá mi pé mo fọwọ́ bá ẹ̀dẹ́gbẹ̀ fún ẹ̀dẹ́ rẹ̀ wá tó tó àṣírí ara rẹ̀. Òye akọ́mọ́ mi. Òun ló wá ti wé náà amúyàn sísọ. Òun ló ṣe Umi Sálámà níjọ ọpẹ kú. Ọ̀kan nínú àwọn fọlọ́ọ̀sì ànábì lọ́pẹ́ ọwọ́ kú máa gbọ́gbọ́ lóhùn tó sọ ibi tí ìbànújẹ́ kéèyàn olùfẹ́yàn kéèyàn ọ̀yà Umi Sálámà wá ń sọ wípé. Ayọ̀lí mú mi ní ìrẹ́kẹ́ inú mi ní àbí Sálímà. Ayọ̀lí mú mi ní. Inú mi ní àbí Láyé yìí, tálẹ́ni tó tún lóore máa tó tó. Inú mi ní àbí Sálímà. Ó gbà ipá níbi ìgbàgbé láyé. Ìbànújẹ́ yìí fẹ́ kò rí kò rẹ Abu Sálámà. Ìbànújẹ́ pé kò rí ọpẹ́ má olùfẹ́ rẹ̀. Ó ti lùsì ẹ̀. Ó ti gbà ipá níbi ìgbàgbé tó tún lóore tó máa kọ̀ mọ́. Báyìí níbi ìgbàgbé láyé pé Abu Sálámà kò ní olóore tó ànábì. Ọ̀dà mú àgbàtà nípa ni wọ́n lọ pè wá bí sẹ́yìn nù. Ọ̀gá àbúrò wa ni kò rí. Sọ́ni bó ṣe tó o. Kò sí ikú tó tó ikú òbí kí wọ́n ṣàfẹ́kù díẹ̀. Òbí, ìyá àti bàbá. Kò tún wá sí ikú tó burú tó kéde ó ṣàfẹ́kù ìyá. Nítorí àwọn méjèèjì ni ọkọ̀ akọ́ àwátáyé, àwọn méjèèjì wọ́n ti wà ìpọ́tàn. Àwọn náà ń fúnra ara rẹ̀. Nígbà tó fẹ́ sọ̀rọ̀ fún wa, ọ̀rọ̀ òbí méjèèjì lọ bẹ̀rẹ̀, ó dúrọ̀pù bàbá, wọ́n sọ̀rọ̀ ya. Wọ́n wá sọ ilé ìsáàdà mi wá nílé ìsáàdà. Ẹ̀yọ́ mi yàn, àsọ̀rọ̀ mi fún ibẹ̀ ṣe dáadáa pẹ̀lú àwọn òbí yóò. Abala ti òkúrò àwọn ọ̀dọ́ ti òkúrò á. Àwọn olóṣìgbé yà àti bàbá wa, wá dúrọ̀pù bàbá, wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ya. Ó ní bọ̀ bá tẹ̀ wá ní ṣe dára, ọjà ń kọ́ láti ìyá rẹ̀. Abala ti òkúrò á. Sojú mi jọ tí àrẹ́gbọ́yù rẹ sínú ó sojú mi. Ọ̀dọ̀ ti òkúrò á. Ọlọ́run níjọ́ tó tún dìlífà rẹ sáyé ìgbà tí ó dìlífà rẹ ó sojú mi pẹ̀lú ìnira ni. Wàhábùlùhù ẹbí sọ́ọ̀lùhù sàlásù dàsáà. Ọlọ́run ní ó tún dìlífà rẹ sáyé kò tún fi ọ́ dẹ̀ ó tún wú ọmọ ra káàkiri náà ní bọ́ ọba sùn kò ní sùn ní ọba ní ogun yẹ̀pẹ̀ ẹsẹ̀ wèrè wá tó lóòrùn. Alájà àwọn ilé rẹ̀ wèrè mi yọ̀mọ̀ ẹjọ́ láì rí ìlú torí rẹ Ọlọ́run yóò wà máa wù ọmọ yá yóò máa wù ọmọ ra fún odidi ọdún méjì àbọ̀ gbáko. Àtà ìlà bàlágà ṣùdàhù. Títí tó fi wá jẹun tó tó ayé dágbé. Wọ́n bàlágà ìgbà yìí ìsànàdà. Ọlọ́run tó bá di òréré kó ń pọ̀ mọ́ ogójì ọdún. Ẹni ló máa bàlẹ̀ yé rẹ̀ kọ́dà bí kò ní kú mọ́. Kọ́dà bọ́lọ̀ ti bá mi wò ó. Kọ́dà bọ́lọ̀ ti bá mi wò ó. Èmi bẹ́ẹ̀ ni ó wà. Kó ti wá páyà lákòókò ayé. Tó ọ̀bẹ̀rẹ̀ ayé ọwọ́ kúkọ ayé ẹlẹ́ẹ̀kejì ìfáyà tó bá sọ síbi. Bí Dábìtì ṣe wà yìí tí ìyàbá wà kò ní ṣùgbọ́n ètò ẹ̀bá mi kú rẹ̀ bí wọ́n ti wọ́n lọ lónìí tí ó ti wọlé tí nǹkan kò ṣe. Àwọn tí wọ́n ń sọ ohun tó ní ìjàmbá ṣe o kò ní ṣùgbọ́n. Bẹ́ẹ̀ nípa tí à ń bẹ̀rẹ̀ yé gbogbo báyà ti bá lọ tó bá ń bọ̀ á ní sọ́sà wà dáadáa tí ò sí nǹkan kan tó ṣe sábúrú kò ṣe. Yọmọ wa wo bí ọmọ kékeré yọmọ wọ̀ lábì ìfẹ́ tó ní sí i ọkàn tó so máa nì gbogbo ibi táwọn èèyàn tí wọ́n bá ń dájú ogun kọ́ tó o bá ti kúnlẹ̀ tó bá ti fẹ́ màmí tó bá ti mú ọ lọ kò sí nǹkan kan máa ní àyíndé ọlọ́run ó sì máa dànù. Bí aláàjì bá ń lọ bó ṣe òkó òun kọ́ máa ṣe máa àdúrà tiẹ̀ tí máa ń ṣe fún mi tó jòkó nígbà náà ṣàánú mi lérí ẹ̀ ọ̀nà pẹ̀lú mi lérí ẹ̀ àdúrà wọn máa lift ẹ̀
arákìnrin kankan kọrin láyé La ilaha illallah. irọ́ káyàjọ wa padà sánà níjọ́ táwọn òkè wà àwọn akúnà sọ̀lá àwọn òkè wà àwọn ọmọ wúrà àwọn òkè wà àwọn barista àwọn òkè kan lójú òkú yìí ọ̀pọ̀ láàrin wọn gẹ́gẹ́ bí ọmọ àgùntàn tí wọ́n ń sá tí ń sá lọ́lọ́lọ́lọ́ tí ń pa lọ́lọ́lọ́lọ́ láàrin wọn káwá sí ìyá yẹn ló ṣiṣẹ́ nítorí ọkùnrin ṣe lè wọ́n dáa tó àtọkùnrin ọba àdá tó ọba lóbìnrin lè kò lè kúrò sí ibi tọ́da ànábì Nuhu ànábì ọlọ́run ni àtọ́rẹ́dá ànábì Nútù ànábì ọlọ́run ni àtọ́rẹ́dá àwọn méjèèjì òbí tọ́da sáyé torí kò lóbìnrin rẹ̀ fi tẹ̀lé. La ilaha illallah. bí ọgbọ́n ọkùnrin kí tó onílọ́wọ́ nígbàdo bígbàdo rẹ tó bá yan tó yanrantí tó ọba wá rí ilẹ̀ tó wá sígbàdo tí wọ́n á já sálẹ̀ yóò dùn lọ́mọlẹ̀ mi àmọ́ gbàdo rẹ kò tiẹ̀ dáa tó ọwọ́ àti àbọ̀rá ọwọ́ àti gbàdo mi ọwọ́ àti ìwọ̀bẹ̀ yóò wá ta ìyá ni ọjà tí a tó bí ọtọ́ rà fún ọ lọ́dọ̀ bàbá àfaradà ìyá lọ́dọ̀ bàbá ẹ̀gbin tó jẹ lọ́dọ̀ bàbá ìyá tó ń bẹ́nu yá ìyá tó bí ẹjẹ àbí wá sí méjì ni wọ́n bí táyé kányìn ìyá ajé àbí wá sí àti ìyá tó bí pírẹsidẹ́ntì ìyá àbíbátú mọ́gà àwọn méjèèjì ni nínú ayé àwọn wá sí ọmọ ni wọ́n ti sacrifice fọ́mọ tí wọ́n ti nígbà bá tẹ̀ ní kankan tá a bá ti lẹ́yìn tá a kọ́ ní tẹ̀yìn tẹ́yìn bá ti bẹ lẹ́yìn wa àwa kúre irú bẹ́ẹ̀ tó bá wá yáyàn lójijì láti jẹjọ àyájọ́ wa ló dọ̀gá ibi tí màmá ti lọ sá tí màmí ti lọ sá tọ́lá àti rọ́kẹ̀tì bí ṣe lọ láìpẹ́ láti rẹ̀ ni ìyá rẹ̀ nìkan náà nìkan tó lẹ pé tó bá sọ̀rọ̀ tó màmí ṣe ń fẹ́ lù àwọn àwọn pé màmá ti lọ àbí màmí lọ ni irú bẹ́ẹ̀ nìyẹn bá yára èyí wà lose focus èyí wọ́n dà lọ lọ́jẹ́ kọjọ kankan nínú àwọn àfa ìgbà tó ń wò ya rẹ̀ títí bí a rẹ̀ ṣe ní wẹ̀tì tó ó wà àwọn òbí rẹ̀ bó òbí ṣe ní wẹ̀tì ó ní àhábù. ó ní mo fẹ́ràn àwọn òbí mi lédèdè pàápàá jùlọ ìyá mi mo fẹ́ràn rẹ̀ mo lọ́ọ̀fẹ́ ẹ̀. wọ́n láwọn mú tẹ̀kùn ọba omi. ó ní kò sí àti mo lè fi dípò ìyá mi pé ya kọ́ wá dípò ìyá mi ó ní kọ́ ọ̀rọ̀ mi kò sí máa. ìyáálé àdìlá òfin àdọ́ ìjì sí mi. wàláwùlá ni ó mú láwọn abúlóògbé mọ̀rọ́ mi. ìdí mo fẹ́ lónìí ó ní lọ́wọ́ àdé ó mú. láwọn abúlóògbé mọ̀rọ́ mi. ṣé ìbá ti kọ́dà ìyá yìí ni ọ̀dà ìyá wa àdìmọ́tù. láwọn abúlóògbé mọ̀rọ́ mi. ibi sẹ́ni àti dé ìkò nílé bẹ́ẹ̀ ìyá yìí ló ṣe sacrifice ìyá yìí ló ṣe wàhálà ìyá yìí ló ṣiṣẹ́ tí aláàjì tọ́lá ń fi sàmàlà yìí kádàrá dá látọ̀dọ̀ ọlọ́run àti púpọ̀ ọlọ́run wà ní ìyá rẹ̀ kì í falẹ̀ fún ọjọ́ ọba sọ́lá ìyá mi lè ní débi mo dé. àtọ́ tí wà ní bíjàmí ìjùhùn ní. ó ní àyè tẹ̀lé bàbá mi wà ní díìnì. bíjàmí ìjùhùn ní. pẹ̀lú gbogbo yẹn ní ló tẹ̀lé bàbá mi kiri sọ sí ìlú láyé. ìyá sẹ́dọ̀ bí dùn náà wà á lè omi wí dáadọ́. Débi sórí rẹ̀ láyé bí wẹ́rẹ́ ètò ọ̀sẹ̀ yìí ó ní wìdádù. Wìdádù kì í lè sọ́yádùmù wìdádù. Àyọ̀ tí wọ́n sọ fún yẹn báyìí. Wìdádù kì. Ọdún ìyá mi àbímọ. Wìdádù kì. Ìyá mi àbímọ. Wìdádù kì. Ìfẹ́ tí mo ní sí ọ, ìfẹ́ tí mo ní sí ọ. Lè sọ́yádùmù wìdádù. Onífẹ́ kò lè ti fẹ́rẹ̀ kó lọ́dọ̀ mi. Allah. Nígbà fẹ́ kan yóò pàṣẹ rẹ̀ nínú ọkàn mi yóò ti wó ní kò lè rọrùn bẹ́ẹ̀. Jazakillahu bil khairati ummi. Ọlọ́run ìyá mi bá mi sàyà mi bá mi sàyà mi àdìmọ̀ bá mi sálẹ̀ sàn. Jazakillahu bil jannati ummi. Ọlọ́run bá ní tí mo lè ṣe fún gbogbo dáàbì aláìpá wọn dà láyé. Kò lè tọ́lé kan fún yẹn lọ́sọdé bàbá. Kò lè ra mọ́tò kan fún wa. Àfi kó ṣàdúrà. Kó sì ṣe sàárà. Kọ́lọ́wọ́n ọmọ amúlẹ́dà àdúrà yẹn báyà ní àti sàárà kọ́fà nìjẹ́yìn pààrọ̀ fún. Torí ayé lórí náà bá dá o. Kò rí yàrá ìlú. Lọ́dún ẹsẹ̀ kejì. Ahabbu minan nisa'i ilayya ummi. Wọ́n mọ̀ bẹ̀ hùn. Ara ummi ajalla minal hibati. Ọdún mo rí àmì. Ọdún mo rí àmì. Àjẹ́lẹ̀. Minal hibati.